الصوم دواء الإنسانية من ضعف نفس البشرية صوموا صوموا تشفى مما فيها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọba alágbára jùlọ ọba tí ó tún sọ wa di Ramadan àtọdún yìí náà tá bẹ̀rẹ̀ láyàtà láfíà tí a ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọlọ́mọ́ta jàre yẹn láyàtà láfíà o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ètò eléyìí òun là ń pè ní Al-Hikmat lè tọ́ta tí ń wò kí Ramadan ò tó dé gbogbo ọjọ́ Jímọ̀ là ń bá wa pàdé láago 12 sí aago 12 àbọ̀ Ramadan náà tó dé náà ètò náà ò tún dúró ó sì ń lọ náà ni Ọlọ́run dákun mọ́sà gbọ́dọ̀ ògbó wa orúkọ mi náà Alhaji Abdulqadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni lórí ètò yìí ètò wa Al-Hikmat tí ń jáde sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ ìdùnnú iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé lénìí mo ní àlejò pàtàkì nínú àwọn àfáà wa àgbà àwọn náà ni gbogbo wa lénìí àwọn náà ni ìmáàmù wa àgbà ní gbogbo ìlú ọba wọlé látòkè délẹ̀ bàbá wa Fadila Sheikh al-Imam Muhammad Shuaib Atata bàbá salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́mọ́sà jẹ́ kí a rí pẹ́sà akúṣẹ́ ládá akú àti lọ ẹ̀mí ààrẹ yóò sù lágbára Ọlọ́run wọ́n olólùfẹ́ wa ohun tí a fẹ́ bára wa sọ táwọn bàbá fẹ́ bá wa sọ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa alhayatu ìṣẹ̀mí kí là ń pè ní ìṣẹ̀mí kí l'Ọlọ́run gbà lérò tó fi fún wa ní ẹ̀mí báwo ló ti yẹ ká wá lo ìṣẹ̀mí wa tá bá kónú ìṣẹ̀mí yìí mú ń bò látún wá ń lọ níta bá ṣe ń bí kí ni ó ṣẹlẹ̀ sí níta ṣe ń bí lọ́hùn ó wá kíní wọ̀nyí òun náà ni bàbá fẹ́ yanjú fún wa kọ́lọ́mọ́sà jẹ́ kí a rí bàbá pẹ́ bàbá ìṣẹ̀mí ẹni alhayatu ìṣẹ̀mí kí là ń pè ní ìṣẹ̀mí gan bá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. A dúpẹ́ f'Ọlọ́run. Ọba tó ní àtúpalẹ̀ lẹ́ni. Alhamdulillah. Gbogbo nǹkan l'Ọlọ́run kádàrá. Bẹ́ẹ̀ni. Àtúpalẹ̀ lórí ètò yìí lẹ́ni. Mo kí gbogbo wa kú oríire ilal amam inshallah. Ká má fa ọ̀rọ̀ gùn lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìṣẹ̀mí kí ni jẹ́ ìṣẹ̀mí òun náà ni life ìgbésí ayé Allah. Ìgbésí ayé ní jẹ́ ìṣẹ̀mí ìgbésí ayé méjì ló ń bẹ ìṣẹ̀mí ire ìṣẹ̀mí bú ìṣẹ̀mí tó dáa tó jẹ́ ìṣẹ̀mí ire òun náà ni ìṣẹ̀mí àwọn ànábì Ọlọ́run àwọn wòlíì Ọlọ́run tí wọ́n ti lọ tá a máa rí orí pa wọn lọ́tún lọ́sì lára àwọn tó tún lọ lára àwọn bàbá tó tún bí wa a máa rí pa wọn ìṣẹ̀mí àwọn ànábì Ọlọ́run hayatul khair ìṣẹ̀mí tó dáa alhayatul khairat ìṣẹ̀mí rere ìṣẹ̀mí dùnnú alákọ̀ọ́kọ́ nù ni òun náà ni mọ́sálẹ̀ àlá lẹ́yìn gbọ́dọ̀ máa kọ́ṣe ìṣẹ̀mí àwọn ànábì Ọlọ́run máa kọ́ṣe wọn báwo wọ́n ṣe lólé ayé wọn báwo ni bẹ̀rẹ̀ báwo láàárín báwo ni parí tó ti bẹ̀rẹ̀ bá dá ó túmọ̀ pé àárín náà lè dá tí àárín bá dá alẹ́ lè dá báwọn ànábì Ọlọ́run ṣe lo ìṣẹ̀mí wọn nù ni ìṣẹ̀mí kejì òun náà ni ìṣẹ̀mí ṣaitan Allah. ìṣẹ̀mí ṣaitan gẹ́gẹ́ bí ìṣẹ̀mí àwọn Firaun àwọn tá a ti mọ̀ àwọn Namrus gbogbo àwọn ìṣẹ̀mí bú àwọn Kárúnà ìṣẹ̀mí ẹ̀bẹ́ ni náà ni ìṣẹ̀mí ṣaitan oríṣiríṣi pọ̀ láyé ṣé wàá rí ìṣẹ̀mí ànábì Ọlọ́run yìí òun náà lèèyàn ó lò láyé tí ó tún báyìí nínú sàárè lọ́jọ́ alkiyama tí wọ́n tún máa lò lọ ní dáadáa ní rere lọ́tún lósì bí ẹ bá ló ṣẹ̀mí láàárọ̀ ẹ̀
àárẹ̀ tó dá tó fi ṣẹ̀mí tọ́lọ́hun tó lò dáadáa ṣẹ̀mí tọ́lọ́hun láàárọ̀ tó tún wá lò lọ́sàn-án tó tún wá lò lálẹ́ torí ẹ̀mí tá a rí yìí ẹ̀mí wàdìrìbù láwọn mọ́tà ọlọ́run sọnù al-Qur'an Suratul Kahf ọlọ́run wàdìrìbù láwọn hayatu dunya kamayi anzalnahu minas samai فاحتاط به نبات الأرض فأصبح هشيما تسوء الرياح وكان الله على كل شيء مقتدرا. Ọlọ́run ní àpèjúwe ìṣẹ̀mí láyé ìbẹ̀rẹ̀ bí kí òjò máa rọ̀ sí irúgbìn ni irúgbìn yẹn máa dìde ọ̀dọ́ náà nù ni ìyẹn wà lọ́dọ̀ nù ni ìyẹn ń lo ọ̀dọ́ lọ́nà nù ni bí irúgbìn a máa dìde díẹ̀díẹ̀ a máa dìde bí kí wọ́n máa kàwé ìyẹn máa kéwú gbogbo yìí ni máa lápá lílá èèyàn títí fàásbà hashiman títí tó fi dàgbà tó darúgbó ìṣẹ̀mí tó gbé láàárọ̀ ni ẹni bá lò gbèsè ayé rẹ̀ dáadáa níbẹ̀rẹ̀ torí àwọn òbí tó dáa bí torí àwọn àfáà tó dáa kọ́ tó náà wá ń tẹ̀lé tẹ́mi rẹ̀ wá ń tẹ̀lé gbogbo nǹkan táwọn àfáà ń kọ́ tẹ́mi rẹ̀ ń tẹ̀lé gbogbo nǹkan táwọn òbí ẹ̀ ṣe tẹ́mi rẹ̀ ń tẹ̀lé irú àwọn bẹ́ẹ̀ tó bá máa dìgbẹ̀yìn àwọn ìṣẹ̀mí eré ìṣẹ̀mí ànábì ọlọ́run yóò bára rẹ̀ ní dáadáa ìṣẹ̀mí kejì òun náà ìṣẹ̀mí bú ìṣẹ̀mí ṣetán tí àwọn tó bí wọn kíá òun náà kíá wọn bẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé ìtòpọ̀ láyé nísìn tó pọ̀ láyé tó lọ jàrá nísìn so ìṣẹ̀mí yẹn tó wọn kíá wọn máa lò lọ yóò máa lọ́la ìṣẹ̀mí ṣetán ìṣẹ̀mí fẹ̀ráùn yóò máa rò pé òun tóbi ó lè dolówó ó lè jolówó ó lè jọlọ́lá ó lè jẹ gbogbo ẹ̀ títí bẹ́ẹ̀ tí sẹ́mi ṣètánì ló ń lò ṣètánì wọn gbé wọ̀ yóò máa pé òun jẹ́ kankan láyé yóò máa pé òun pàtàkì láyé títí kó bá lo kékeré ẹ̀ bẹ́ẹ̀ yóò tún dàgbà bẹ́ẹ̀ bá ń dàgbà bẹ́ẹ̀ ibẹ̀ náà ni ó kù sí. torí kò sí gbèsè ayé kankan tó dàbí gbèsè ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run gbèsè ayé náà bá lò tó dáa tó lò níbẹ̀rẹ̀ tó lò láàrin tó lò dáadáa ó ń tàn kú oríire ó di dandan kí àrọmọdọ́mọ tiẹ̀ náà kó tún jogún ẹ̀ lára ẹ̀ tó yẹ la ṣe ń sọ gbogbo ọmọ láyé wọn kọ́kọ́ gba ẹ̀kọ́ lára òbí báyà gbà lára olùkọ́ kó tó di pé wọ́n débi gíga bí gíga tó wá dé yẹn kò ní jọ lójú torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa pé mo tá a ṣe láyé ká máa rántí pé a padà dá gbogbo ẹ̀ lẹ̀ níjọ́ kan masha Allah a padà dá gbogbo ẹ̀ lẹ̀ níjọ́ kan ká lò dáadáa ìṣẹ̀mí dáadáa àfààní mafil hayati baqa'uhu mafil hayati subutu nablil buyuta wa hatima tanharu kullal buyutu yamutu kullul baraya subhana man la yamutu kullul baraya subhana man la yamutu mafil hayati baqa kò sí nǹkan tí ó ṣẹ́kù láyé yìí bó bá ní bílíọ̀n bó jẹ́ Trump bó jẹ́ gbogbo nǹkan tó kó jẹ́ ọdún tó kó dà láyé bó bá jẹ́ kábíyèsí ni bó bá jẹ́ àfáàgbà bó bá jẹ́ gbogbo ẹ̀ bó bá gbogbo ogun mọ́fílẹ̀ àti bàkà kò sí nǹkan tí ó ṣẹ́kù gbogbo bá àtànjọ́ kan yóò tànjọ́ kan tí wọn náà tàn ayé ìkan kó tànjọ́ kan mọ́fílẹ̀ àti bàkà kò sí nǹkan tí ó ṣẹ́kù mọ́fílẹ̀ àti ṣubúùtù kò sí permanent láyé no permanent in life ó lálàáfíà ni kò permanent àárẹ̀ padà dé olówó lọ́wọ́ ni kò permanent ó padà rí njọ́ kan tó wà owó náà ó lè mọ́ wúlò fún ọ onímọ̀ ni kò permanent owó padà tán njọ́ kan ó bá tán gbogbo ẹ̀ títán yìí náà ní ó padà tán sí irú ìṣẹ̀mí bẹ́ẹ̀ tọ́lọ́ fi kọ́ wa ń ṣe ń bẹ́ẹ̀ iná ní ká gbààwẹ̀ báwọn ànábì Ọlọ́run ṣe gbààwẹ̀ ká gbààwẹ̀ dáadáa irú àwẹ̀ tá a fẹ́ mú yìí nísì. a jẹ́ pé bí èèyàn bá lò sẹ̀mí dáadáa Masha Allah nínú tó lè balance sẹ̀mí èèyàn láyé òun náà ni àwẹ̀. Masha Allah àwẹ̀ jẹ́ kókó ẹ rí i pé health àwọn olóyìnbó á ní health ẹ̀yìn àlàáfíà
gbogbo nǹkan tó bá ń bẹ lára èèyàn ìdọ̀tí ni ọdún òkú wà lára èèyàn tí ò bá bára mu ìjọ táwẹ̀ bá ti bẹ̀rẹ̀ táwẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ nǹkan kí ni wọ́n máa yòrò ìdọ̀tí wọn máa yòrò ìdọ̀tí wọn máa yòrò yóò máa yòrò àlàáfíà máa dé àlàáfíà máa dé èèyàn máa wá gbádùn sẹ̀mí ẹ máa gbádùn sẹ̀mí inú sẹ̀mí inú àwẹ̀ tó pàkí ẹni ẹgbẹ́ wọn ká Kùránì lọ́tún ká Kùránì lósì ẹ̀ ń gbọ́ Kùránì bí ó wà bí ò ní gbọ́gbọ́ kúgbọ́ àfọlórí bú àfẹnẹ́ bá kàdà rẹ̀ ò ní gbọ́gbọ́ kúgbọ́ èyí tó bá gbọ́ ni. yóò máa jàǹfààní fún èèyàn bàbá ọlọmọsàjárí pé ọlànàbí lọ́dọ̀ọ̀rọ̀ ó wáyé tẹ́ ń wò wọ́n lé Al-Hikmat lẹ́tọ̀ tí ẹ̀ ń gbádùn ètò tẹ́ ń sì ń gbádùn náà ní Al-Hikmat bàbá wa tí wọ́n bá wá yànnà náà ọ̀rọ̀ náà ní àfa wa bàbá wa ìgbà àgbà ìmáàmù gbogbo ọba ọlẹ̀ látòkè délẹ̀ bàbá àfàdà Sheikh Imam Shuaib Àtàtà tó tún wá jẹ́ mísánná àgbà fún àwọn Muslim community gbogbo ìfàkọ̀jà ìpàtà ọlọmọsàjárí wọn pé a lọ sókè lọ́wọ́ nísìnyí pátá bá padà dé àwọn afáwà sí wọn kalẹ̀ wọn àti ìlọ insha Allah ta'ala akúngbẹ akúnyẹjọ akúṣẹ ládá. Alhamdulillah. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Al-Hikmat púrọ̀pẹ́ ń gbádùn àwọn ìmáàmù wa tí a gbà lálejò ní èní àwọn náà ní bàbá Fadila Sheikh Imam Shuaib Àtàtà chief imam gbogbo ọba wọlé látòkè délẹ̀ ọlọ́mọsàjárí bàbá pẹ́ àwọn náà tó ní mísánná àgbà fún àwọn Muslim community ní ìfàkọ̀jàyè Muslim community gbogbo àwọn ní League of Imams and Alfas ní gbogbo ìfàkọ̀jàyè pátápátá àwọn ní mísánná wa àgbà níbẹ̀ ọlọ́mọsàjárí bàbá pẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run bàbá nípa ọ̀rọ̀ sẹ̀mítà ń sọ̀rọ̀ nípa èyí ẹ dákun wọ́n ní tá a bá kú láyé a tún lọ ibì kan tí ń jálè kìámọ̀ a lọ pàdé wọ́n wá tún tá a bá wá sí láyé yẹn láàlọ́ gbẹ̀san rẹ̀ lọ́run ẹ ti wá sọ fún wa nínú tẹ́ káfẹ̀mí wa ṣe láyé ká ṣètò ọlọ́run ká tẹ̀lé tọlọ́run ká fi wà jọ àwọn ànábì ọlọ́run ká lè bá àríbi dé sí níwájú ọlọ́run ẹni tó bá yẹ pé wọ́n á lò sẹ̀mí ayé tiẹ̀ ó lò játijàti ó lò jálajàla kí ni ọkàn gun ọ̀rọ̀ tiẹ̀ bò lòun ọ lọ. náà Al-Qur'an jẹ́ ká mọ̀ gbogbo nǹkan l'Al-Qur'an dá sí púpọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ya bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikumun nara waquduha an-nas wal hijara alayha malaikatun ghiladun shidadun la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Allahu akbar. ọlọ́run ní gbogbo àwọn èèyàn gbogbo àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo kú àǹfùsàkùn ká máa ṣọ́ ẹ̀mí wa ṣọ́ ẹ̀mí rẹ̀ káàkùmọ́ rẹ̀ káàkùmọ́ kọ̀kọ̀ ọlọ́run sì mọ́ kọ̀kọ̀ bàbá gbé jáde gá èmi làfà ńlá ní èmi olówó ní èmi ní gọ́fúnà ní èmi ní pírẹsidẹ́ǹtì ní kọ̀kọ̀ rẹ̀ ń kọ́ kú àǹfùsàkùn wa alaykumun nara ṣọ́ ẹ̀mí rẹ̀ fún ara rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn ará ilé èèyàn wọ́n lè stay nìyàn àwọn ará ilé èèyàn wọ́n lè sọ ẹlòmíì dẹni náà nígbà tí wọ́n bá tọ́ ọlọ́run ní kú anfusakum wa ahlikumun nara ẹ ṣọ́ra yín kò nínú ìyà náà ṣe pé owó ìtẹ́ ń lò láyé yìí ìrọ́lẹ̀ ń pa ní ọ̀mùtí ní oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ láyé ìmọ̀fọ̀kànbalẹ̀ sí yẹn ní ìjálè ní gbogbo ẹ̀ kú anfusakum ẹ kó mẹ́ẹ̀ ẹ ṣọ́ ẹ̀mí kó mẹ́ o wa ahlikum nara ma sọ fáwọn ọmọ rẹ̀ ma sọ fáwọn ará ilé rẹ̀ ma fún ìyàwó rẹ̀ wọ́n kó ń bẹ̀ o torí gbogbo ṣètàn ti gbáyé báyìí tó bá kó ń bẹ̀ wọ́n máa lò ṣe ìpadàbọ̀ sí ẹ̀ nínú sàárè bá kó nínú sàárè èyí tó ga jù láyé inú ẹ̀mí ìyẹn máa ń lò náà nínú sàárè bẹ́ẹ̀ bá lórí ayé lé lo bó ṣe wú bá nínú sàárè láìla gbogbo nǹkan tó ṣe ló wá yọ sí i wíwé tẹ́wé nísìn yẹn bá hu wa bú tó ṣe gbogbo wa bú wàmínà nàìjíríà máa ń yà ń bẹ àlì náà ẹlòmí máa hùwà náà ìwà náà wa tó bá kó ń belé tó jalè ń báyìí tó lu jìbìtì báyìí tó báyìí tó ṣe kíní kan báyìí tó ṣe kíní báyìí ẹ̀mí rẹ̀ ó ti wá di sórí ẹ̀ ẹ̀gbọ́n tí aya kan ní nàlẹ́dínà àmánù dùnmọ̀ káfàrù dùnmọ̀ àmánù dùnmọ̀ káfàrù dùnmọ̀ ṣídàdùn kúfùrà ọlọ́run wa lé ẹ̀mí rẹ̀ sórí kèfèrí ni orí ìgbà tó mọlé lórí ni gbẹ̀ntì ń parọ́ tó bá pa títí kò ní òótọ́ kò ní jáde lẹ́nu. tí ọ̀bá ètè fi ọ̀rọ̀ sí pípalẹ̀ kò ní lè filẹ̀ mọ́. kò ní lè filẹ̀ mọ́ gbẹ̀ntì mutí wá mú títí kò ní lè filẹ̀ mọ́ yóò bá òun sáré ni. lẹ́sìn ní gbogbo ẹni tí ń ṣe dáadáa
bá ṣe dáadáa títí tí dáadáa tó ṣe náà ní bàwọ́ sáré torí ẹ̀ ni àwọn míì wà tẹ́gẹ wọ́n ṣe déédéé díẹ̀ wọ́n ṣe aburú díẹ̀ wọ́n ṣe dáadáa díẹ̀ ó ń bẹnu olóṣèlú ó ń bẹnu àfáà ó ń bẹnu pásítọ̀ ó ń bẹnu gbogbo àwọn jàmá oríṣiríṣi tó ń bẹ láyé ṣùgbọ́n ẹ̀mí rẹ yẹ kó stay bẹ́ẹ̀ bọ́ọ̀lù tọ́lọ́hún mu kó má bàa jìyànú sáré gbogbo bàbá hùwà kékeré kan bó tilẹ̀ kó kéré mọ́ á bá kárí nínú sáré bó tó jẹ́ dáadáa èyí tí ò dá á bá parí nínú sáré gbogbo ẹ̀ pátápátá bàbá ìpàdé nínú sáré yìí ní wàá máa jọ àlìkè àmọ́. Allahu Akbar. Torí náà irú àwẹ̀ tó ń bọ̀ yìí ẹ̀mí gbogbo kálukú ó ti lọ tú bá bọ́dọ̀ ọlọ́run ẹni tó lọ́n bá fẹ́ là ẹni tó bá fẹ́ là ní káyọ̀ tó dé tó bá jọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ló ń kálukú ó ti máa nípalẹ̀ mọ́ àwẹ̀ ń bọ̀ àwọn báyìí bá tún ti lé báyìí a gbọ́dọ̀ máa gbójútó kẹ́mi wá lè bá a mọ́. ẹni ọlọ́run bá kádàrá táwẹ̀ bá láyé ọlọ́run fún opportunity ni bàbá ńlá opportunity ni táwẹ̀ bá láyé bàbá ńlá opportunity ni yóò ra ìtọrọ àforíjì tọ́lọ́ bá fẹ́ là tọ́lọ́ bá fẹ́ là yóò ra ìtọrọ torí lómi inú àwẹ̀ gangan ni ìwà abú pọ̀ fún jù inú àwẹ̀ gangan ní lu jìbìtì àwọn pàdé àwọn tí wọ́n lọ wá sí àrẹ́bù wọn lọ́tún lọ́sì àwọn oríṣiríṣi ọlọ́run ò fẹ́ là yíhun nù ni yíhun bá ṣe ìtánì lọ pátápátá nù ni ṣùgbọ́n inú àwẹ̀ is an opportunity ká change character wa mùsùlùmí kú anfusakum wa ahlikumun nara ẹ change wa ẹ change ọ̀rọ̀ lágbára púpọ̀ inú nǹkan tí a fi jẹ́ èèyàn láyé ọ̀rọ̀ inú nǹkan tí sọ yẹn wálẹ̀ ọ̀rọ̀ ni ká change wa sí dáadáa inú àwẹ̀ tó ń bọ̀ yìí àwẹ̀ ló dé tán yìí o àwẹ̀ ló dé tán yìí o àwẹ̀ tá a ti bẹ̀rẹ̀ mọ́nì àwẹ̀ láti bẹ̀rẹ̀ yìí àwẹ̀ lá bẹ̀rẹ̀ yìí àwẹ̀ ló dé yìí tá a ti bẹ̀rẹ̀ tá a ti wà lẹ́nu ẹ̀ yìí wá change wa rẹ mọ̀ pé dáadáa wà dáadáa wá ti gbọ́kàn rẹ pé o ní padà síbi àìdá yẹn mọ́. Masha Allah. O ní pé iná ní jẹ́. Tawbatan nasuha. Masha Allah. Yẹn túbà dáadáa. O juwọ́ jùsẹ̀ ẹlẹ́fọ́ ọlọ́run dáadáa. O ṣe gbogbo ẹ̀ dáadáa. Kò sí ẹni tí ó dáyé tí ò níṣẹ́. Kò sí èyàn ó ṣe ẹnjọ́ kan. Bí o ṣe ọ̀rọ̀ sọ, èyàn ó ṣì wà hù. Oríṣiríṣi. Ìtọrọ àforíjì inú àwẹ̀ ni. Ìtọrọ àforíjì inú àwẹ̀ tó ti wà dáadáa. Ọlọ́run ó lè pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀yẹn rẹ́ nígbà tó bá tún padà sí ilẹ̀ mọ́. Masha Allah. Tọ́lọ́ mọ́sà járe gbé bàbá. Ọ̀rọ̀ rẹ̀ ń gbọ́ yóò gbẹ̀yìn tí ń gbọ́ wa ńlé gbẹ̀yìn tí sì ń wò wá. Ẹ rí i pé àwọn bàbá wa ìmáàmù wa Ṣuaib Àtàtà ọ̀rọ̀ ńlá ni wọ́n yanjú fún wa léde pé ìṣẹ̀mí ayé wa báwo ló ti yẹ ká lò ó wípé ká lo ìṣẹ̀mí ayé wa dáadáa. Báwọn ànábì Ọlọ́run ti lò ó táyé wọn fi dáa. Ẹ jẹ́ káwa náà lò bẹ́ẹ̀ káyé wa lè bá a dáa báwọn ànábì Ọlọ́run ti rìn ìgbésí ayé wọn fi dáa tó fi nítumọ̀ káwa náà rìn bẹ́ẹ̀ wọn á tún mẹ́nu bà káwa ṣọ́ra wa ká dẹ̀ mójútó àwọn ẹbí wa ká mójútó àwọn ọmọ wa ká mójútó àwọn ìyàwó wa ẹlòmíì lè jẹ́ ni ire kọjá sí pé ìyàwó rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ ni wọ́n padà fà á lísùkò tó jọ́ gbẹ́dẹ̀ kí á mọ̀ pé ẹ mọ́jọ́ lọ o mọ́jọ́ lọ o Ọlọ́run ní àwọn ìlúmí ń bẹ̀tẹ̀ pé tá a bá ní káwọn ọmọ ọlọ́run náà bẹ̀rẹ̀ Ọlọ́run bàbá o wí fún agbé ọ̀dá o bàbá ṣe ó rẹ̀ pa ń sayé ni o tọ̀ kọ́ máa rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ jágbe máwọn ọmọ yín tẹ́bá tí wọ́n ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ wọ́n ti ń hùwà tí ọ̀dá wọ́n ti ń rìnrìn tí ọ̀dá ẹ mójútó wọn ẹ má jẹ́ kí ẹ̀mí wọn kó dúró kó dàgbà sókè lórí ìwà abú. kódà nínú àwẹ̀ yìí àwẹ̀ tá à ń gbà lọ yìí Masha Allah. Jẹ ọmọ rẹ ń pa kó gbà gbogbo ọ̀nà ni kò fi kódà èyí tí ò tí ì bàlágà wọ́n fi kọ́ gbàdàgbọ́ méjìlá gbàdàgbọ́ kan gbàdàgbọ́ méjì Allah. yíyún ní ó mọ lára títí tó náà bá dàgbà tí ń dàgbà yóò jí sínú ẹ̀ ara àwọn ọmọ tí wọ́n jí síbi kan wá sí lọ́hùn ara àwọn ọmọ tí wọ́n jí síbi kan wá sí lọ́hùn wọ́n ṣoríire láyé wọ́n ṣe ń jáde kí á mọ̀ owó nìkan kọ́ ẹlòmí owó yìí ni owó yìí ni owó sì ní owó máa ń pààyàn rìn ni ẹwọn kan tí ń jẹ owó ni alimal nǹkan tí kì í dúró sójú kan tí wọ́n máa lọ máa ń láyẹ̀ mí lù yóò máa lọ ní tó bá kó lọ́wọ́ tó pọ̀ tó bá tọ́jú ẹ̀sìn nínà nǹkan tí ó ná yóò padà wá bá owó náà fún nǹkan tí ó ná owó náà yóò padà wá bá. kí ẹ tọ́jú owó pamọ́ ní sọ́wọ́ ìwọ̀n náà owó yẹ fún rẹ̀ yóò lè fa yóò nà rẹ̀ owó ìṣe nǹkan tí yẹn kó síbi kan máa ń là ní nǹkan tí máa ń rìn
Allah akbar. ìgbà kó lọ́wọ́ tiẹ̀ yóò bọ̀ sọ́wọ́ ilé bọ́sẹ̀ ẹ̀yin náà lẹ́yìn lómi wá ń wá kiri yóò wá oníjó ráìsì lọ́hùn yóò wá oníjó ráì gbàwẹ̀ yóò wá ní wàhálà owó yìí náà ni kó lè ra jẹ́ yẹn náà ni kó lè ra jẹ́ yẹn náà ni jíjí yóò jẹ́ ọmọjọ́ tó tọ́lọ́hùn dá fún ọ. alihakumu bẹ́ẹ̀ náà takadhu hatta zurtumul maqabira. ó kàn rí pé ó bára rẹ̀ ń hò Allah. ó kàn rí pé àárẹ̀ kankan dé lójijì tó mọ̀ gbà tó ti wàhálà owó yìí náà bẹ́ẹ̀ tó yẹ pé tí ẹ̀mí tọ́lọ́hùn ni ọkàn rẹ̀ ó balẹ̀ yóò kírun lásìkò ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ lásìkò owó bá dé gan yóò kọ̀ǹtró ẹ̀ yóò kọ̀ǹtró owó tó bá dé ìlàlẹ̀ àmàmì inshallah. ọlọ́mọsàjà rí bàbá ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run bá dúró tì í ọlọ́run ẹni ọlọ́run ẹni wọn máa ń tẹ́ ẹ bá wa sọ yìí náà ọlọ́run jó ṣe wá láǹfààní gbé ẹni tẹ́ ń gbọ́ wa nílé tẹ́ ẹ sì ń wò wá ẹ̀rí pé àwọn afáwa wọn yanjú ọ̀rọ̀ fún wa nípa sẹ̀mí ayé ń tá àwáyé wá ṣe gan ni pé àwáyé wá sí lọ́hùn ní o wọ́n ní a máa ra sẹ̀mí ayé wa láre lórí ìrànú ayé lásán ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run dúró tì ọlọ́run ní fi wá sílẹ̀ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wọn fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ kẹ ṣàdúrà fún àǹfẹ́ kẹ fáwọn onímọ̀ràn ẹ bá ń sọ tẹlifóònù nàmbà yín gẹ́gẹ́ bí ìmáàmù orídìí ìlú. èmi ni ìmáàmù Shuaib Muhammad Awwal Atata. Masha Allah. Chief Imam Ọbawale. Masha Allah. Chief Missioner gbogbo àwọn Muslim community. Masha Allah. 080 34 Masha Allah. 26 Masha Allah. 2299. ẹ bá ń wílẹ̀ kan sí. 080 34 26 2299. òun náà ni WhatsApp òun náà ni gbogbo ẹ̀. Masha Allah. nọ́mbà àbálẹ̀ ti gbọ́n ọlọ́run ó ṣe dára fún wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. gbogbo ẹ̀rọ ìfẹ́ wa tí ẹ ń wò wá à ń fàtún fàsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti dúró tì wá nínú ètò Ramadan Kareem tí ẹ ń gbádùn ní gbogbo ìdájí láago 5 sáago 6 ìdájí náà ni Ramadan Kareem ń wáyé tí gbogbo àwọn èèyàn sì ń láǹfààní lórí ẹ̀ táwọn èèyàn ń jẹ́bùn tó a tún wá nídìí ẹ̀bùn sí ọ̀ẹ́dá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé a nídìí ẹ̀bùn sí àwọn fàsìkò yìí dúpẹ́ lọ bá wa Dr. Professor Ahmed Bunu Salahuddin aláṣẹ àtọ́darí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ẹ̀kọ́ àdúró tiwa gbogbo ẹ̀yin tẹ́ ti ń dúró tiwa náà ọlọ́wọ́ bá àdúró tẹ̀yìn náà o nọ́mbà tá ẹ lè pè mí sí rèé bóyá orí Ramadan Kareem lè fẹ́ dá sí ni àbẹ́lẹ̀ tá à ń ṣe níjà lè kí mọ̀ ilẹ̀ yìí náà fẹ́ dá sí ni ẹ pé sọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ yìí 08023055086 08023055086 orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ jẹ́mẹ́jọ láti máa pàdé lórí ètò Al-Hikmat. ọlọ́run kí o iléeṣẹ́ yìí iléeṣẹ́ yìí èyí tẹ́ gbé lọ́wọ́ yìí kò bọ́lẹ̀ lọ́wọ́ àwọn bàbá tó bí wa àwọn ẹni ọlọ́run kò ní bọ́lẹ̀ láíláí ọlá nẹ́bùwà mọ́ gbogbo àwọn elétò àwọn tí wọ́n ń rìkọ́dù ní àwọn tó ń lọ tó ń bọ̀ ní gbọ́n ọlọ́run ìdùnnú mọ́sá ṣe fún wọn lọ́wọ́ ọjà àrídàmú ọba tó gbìyàn ga mọ́sá gbìyàn ga lánàbọ̀wà gbogbo àfáàtẹ́ máa pàdé lórí ètò yìí àfáàdùnnú ni gbogbo ọlọ́run ṣe dùnnú àfihàn tọ́ọ́dọ̀ ọlọ́run bàbá ṣe Adam àfihàn tọ́ọ́dọ̀ ọlọ́run bàbá ṣe Abibullah àfihàn tọ́ọ́dọ̀ ọlọ́run ìdùnnú gbére mọ́sá ṣe fẹ́ nìkan fún gbogbo aláwẹ̀ pàápàá dábìdùnnú gba àwẹ̀ tá ń gbà lọ́wọ́ dábìdùnnú gba délẹ̀ káṣọdún láyọ̀ la hawla wala quwwata illa al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. tó jẹ́ mẹ́jọ láwọn máa pàdé lórí ètò Al-Hikmat yìí Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi jẹ́ mọ́ àsálàm.